Ya Allah, never roast us in the fire of Jahannam, Ya Allah. تبارك من ساس الأمور بعلمه وزلله بال السماوات والأرض ومن قسم الأرزاق بين عباده وفضل بعض الناس فيها على بعض بكوكو بانجوني لبيا كي جوري مادو asi tún máa jórí màdá àwùjọ kò mọ ńlá kì í dé asi tún máa dá àwùjọ kò mọ ìwà ara ẹni là ń mọ dandan ọmọ Ádámọ o ẹ̀sìn rẹ ni iṣẹ́ rẹ ni ẹran ara rẹ ni ẹ̀jẹ̀ tó ní ẹ̀jẹ̀ tiẹ̀ ni bí ẹ̀sìn rẹ bá da iṣẹ́ rẹ ẹran àti ẹ̀jẹ̀ rẹ yóò da bí ẹ̀sìn bá bọ́mọ ẹ lọ́wọ́ iṣẹ́ rẹ ẹran àti ẹ̀jẹ̀ rẹ yóò bàjẹ́ ọmọ Ádámọ o má dàbí àtùpà tí ń ṣèmọ́lẹ̀ fáráyé tó sì ju ẹ̀mí ara rẹ̀ mú ìfẹ́ ayé kúrò lọ́kàn rẹ̀ kó lè ní àbọ̀dé sí torí Ọlọ́run bá kì í kó ìfẹ́ rẹ̀ àti ìfẹ́ ayé dúró sọ́tọ̀ kan ọ̀kan yóò fàyè lẹ̀ fún kan ní inú àtẹ̀tù wọn kì í gbébi kan pọ̀. ìwọ ọmọ Ádámọ o máàlán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi máa wá rísìkí o ohun tí yóò tán lòun kó jọ má dára rẹ láàmú rárá torí a ti pín rísìkí tó ní kálukú fún ohun tí akọ̀dẹ lójú kòkòrò tó ń ní ẹni bá sì ń ṣàwùlẹ̀ ní èébú ìdẹ̀ra ilé ayé sì lè máa lọ gbére òfin tó tó àṣejù a sì máa bá aburú jáde ohun tí a mọ̀ lọ́jọ́ orí ohun tó yé ni ní òtítọ́ yìí. ìwọ ọmọ Ádámọ o èyí tó lóore jù nínú ọgbọ́n ìpáyọ̀ Ọlọ́run ni èyí tó dáa jù lọ́rọ̀ ní ìtẹ́lọ́rùn èyí tó dáa jù nínú àlékún ìbẹ̀rù Ọlọ́run ni èyí tó dáa jù nínú àjùsọ́kàn ní àmọ̀dájú èyí tó sì dáa jù nínú ohun tí wọ́n ń buni ní àlàáfíà. ìwọ ọmọ Ádámọ o èyí tó wá burú jù nínú ìkan ìjà yín ni oyún pípa èyí tó sì burú jù nínú ìkìlọ̀ ní òfófó sọsọsọ Ọlọ́run ọba yìí kò ní ṣàbòsí lórí ẹrú ẹ̀. Arówókọlà Akéwì Adeen Al-Adabiy ọmọ kéwú àlìmísírí ọmọ owó lábí bòńkẹ́ nípẹ̀rù àkẹsàn rẹ mọ́ èpèrè ni mi balẹ̀ gbogbo aṣọ ọ̀kẹ́ ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.